ẹ kú lé màá. káàbọ̀ ọkọ báwo ni ibi iṣẹ́ lẹ́nu. a dúpẹ́ lọ́dọ̀ náà. ṣọ́gà yóò dẹ̀ tún yọ yín lẹ́nu mọ́lẹ̀. màámi wọ́n yọ wá lẹ́nu kódà wọ́n fẹ́ lé wa wálé pàpà gan lẹ́nu tí kí bá ń ṣẹ̀bẹ̀ tí mo bẹ̀. Dayọ̀ ṣọlẹ pé òpùrọ̀ ni ẹ babalá òpùrọ̀ ni ẹ lẹ́mi fẹ́ pínpà tí mo ń tibi tí mo lọ bọ̀ láàárọ̀ yìí mo gba ọ̀dọ̀ ọ̀gá yín sọ fún mi pé ò sí níbi iṣẹ́. màámi bóyá àsìkò tọmọ mi iṣẹ́ nìyẹn mà. Dayọ̀ tó yẹ pé àwọn ọmọ tó kù wọn sọ fún mi pé ó ti tó bí ọ̀sẹ̀ méjì tó ti wá síbi iṣẹ́ gbẹ̀yìn. Dayọ̀ ó ka ìwé ó kà á tì ó kọ́ṣẹ́ àkọ́kọ́ ó kúrò ńbẹ̀ ó kọ́ ẹlẹ́ẹ̀kejì ó kúrò ńbẹ̀ ṣọmọ pẹ́lẹ́ kẹta lélẹ́yìn náà tó tún fẹ́ kúrò yìí sọ fún mi irúṣẹ́ ò gan-an ló fẹ́ ṣe. màámi èmi ò fẹ́ ṣiṣẹ́ káfíńtà yẹn mọ́ o. kí ló dé. gbogbo ìgbà kọ́ máa fi sọ́ọ̀nà yàn kọ́ máa fi pákó náà yàn àbí kọ́ máa fi ámà náà yàn. Dayọ̀ orúṣẹ́ ò ló wá fẹ́ ṣe báyìí. màámi mo fẹ́ máa ṣiṣẹ́ kọ́ máa sanwó oṣù fún mi ní gbogbo ìgbà. ṣé pẹ̀lú àbọ̀ òwe tó kà ló fẹ́ fi ṣiṣẹ́ oṣù. ìwé kíkà kọ́ níyàn fi ríṣẹ́ kíyàn ṣáà ti mọ̀yàn. èèyàn mélòó wá ní baba ńlá bàbá ẹ̀ mọ̀ tó fẹ́ mú ẹ débi iṣẹ́ oṣù o. ọ̀rẹ́ mú mi lọ bá ẹ̀gbọ́n ẹ̀ lẹ́ni bàtà dé débẹ̀ ẹ̀gbọ́n ẹ̀ dẹ̀ ti promise nípa àwọn bàbá mi wáṣẹ́ tí màá máa ṣe. Dayọ̀ torí Ọlọ́run ṣọ́n pé tí o bá ní iṣẹ́ lọ́wọ́ ìyà ò lè jẹ́ ogún ti ẹ̀dẹ̀ ni mò ń pín fún ẹ yìí tó fẹ́ gbà yìí ṣé ọmọ ìpín wọn ló máa bọ́yàn kì í ṣèyàn ló máa bọ́ ẹ dẹ̀wọ̀n á jẹ́ kí n sọ fún ẹni tójú ò pa tóòrùn ò pa ebi ló máa pò ń tọ̀ ń kú àdúrà mi sí ẹ ni pé kí Ọlọ́run má jẹ́ kó pẹ́ jù kó tó yí ẹ. How are you? Madam, wọ́n máa discharge ẹ̀ lónìí but tó bá ti délé ìkìlọ̀ tó wà ń bẹ̀ ni wípé kẹ́ make sure pé oúnjẹ tó ń jẹ àti omi tó bá mu kẹ́ máa watch dáadáa especially omi ṣé àwọn omi tó wà níta báyìí ní ìsìta máa mu yẹn wọn ò dáa tẹ́ ẹ bá lè afford bottled water ẹ̀mí ìṣọ̀kú omi tó fẹ́ mu ẹ bọ́ọ̀lì ẹ̀ dáadáa kó tó mu torí pé àwọn ló máa ń fa gbogbo àìsàn tó wà níta especially typhoid fever tó ń ṣe yìí ṣe ti gbọ́ nurse tó bá di ìrọ̀lẹ́ kẹ́ discharge ẹ fún àwọn drugs ẹ right. ẹ ṣé o dọ́kítọ̀. ẹ dábòó. ẹ ṣé ẹ ṣé o. dára báwo. ọba àti. ṣé ti wà ókè dáadáa ń sàn. ó ti wà pa. ṣé ó sì ti mọ̀ lórí ẹ̀. ó wà o nígbà wo tí mo bẹ́ẹ̀ sọ wà mí wọ̀ ní admission bed náà ni. Dayọ̀ ó ṣù alẹ́ lọ̀rọ̀ yẹn náà. ó sì wà lẹ́nu ẹ o mo mọ̀ pé nǹkan tó bá wọn mọ́ jẹ kàn wọn mọ́nù náà. Dayọ̀ mo ti sọ fún ẹ pé mi lè fẹ́ ẹ. ó dẹ ní ò lè fẹ́ mi ò lè fẹ́ mi ò lè fẹ́ mi ó dẹ sọ reason àbí mi ìdá tó lọ́mọkùnrin ni. èmi ò náà dá tó lọ́mọkùnrin tó fẹ́ gbọ́ reason. ìfẹ́ gbọ́. omi dada ó tẹ́rù mi gbé. ìwọ́n tó òkúta sẹ́rù tiẹ̀ ni. mi ò dókúta sẹ́rù mi wò mí látòkè délẹ̀ ọkùnrin tí mi máa fẹ́ ó máa náwó fún mi gidi gan-an ni mi ò lè dúró de pé ó fẹ́ dà àbí nǹkan kan Ọlọ́run máa jẹ wàá náwó fún mi gidi gan-an ni. ló wá pẹ́ ní ìbẹ̀rẹ̀ pé mo lè tọ́jú ẹ̀bẹ̀ wa. ṣé wọ̀ yìí náà ṣé wọ̀ yìí. ok Tolú tiẹ̀ dúró ná ìwọ tó àmì wò tí màá dé satisfying gbà yẹn kò fi mí lẹ̀. ok mo ti gbọ́ wà lẹ́nu iṣẹ́ wàá rí lẹ́tà. ẹ ti sọ́ngbà tẹ lọ́lé lánàá pé ẹ. bí pa mi kàn jẹ sẹ́yìn bá ra búrẹ́dì àti sàǹdí bẹ̀rẹ̀. ẹ jẹ́ kẹ́mi náà rẹ̀ yọ. orí rí i pé ẹ ṣeun. yáyáyáyá tí wọ́n ṣe jálọ.
èmi ti ṣe tán mo fẹ́ máa lọ. mi náà fẹ́ relax díẹ̀ ni tí máa yẹ tán sí mi náà máa lọ. àmọ́ kí n tó lọ mo fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ kan. mo ń gbọ́ ẹ̀. Today will be the last time tèmi máa tẹ̀lé wá sóòtẹ̀rọ̀. kí ló dé. ṣé a fẹ́ sòtẹ́ẹ̀lì ìdílé ni. ó ṣàwọn oríṣẹ́ tí mo ṣe ṣé kí n jáde kúrò ní hòtẹ́ẹ̀lì kí n máa pàdé àwọn kọ́sítọ́mà ṣé kí ni ìwọ fi ń pọn màmá rò náà. well nǹkan tó ń sọ yé mi èmi náà ti ń gbìyànjú láti kó àwọn owó kan jọ bó tiẹ̀ ṣe single room la fi gbà pàápàá jùlọ fún àǹfààní tiẹ̀ gangan ṣùgbọ́n owó yẹn ò tí ì lákòjọ. adàkójọ o nítorí pé ká tó bẹ̀rẹ̀ mo ti sọ fún ẹ pé ṣé gbogbo nǹkan tí bá ń fẹ́ ló máa ṣe fún mi ó dẹ̀ promise ní gbogbo ẹ̀ ló máa ṣe fún mi àbí. ṣé o ti wá ń bínú ni. mo ò bínú mo ń ṣàlàyé fún ẹ ni. well láìpẹ́ yìí á ṣe é ṣe. kò yá ṣe o kò yá ṣe o ó dà o. Dayọ̀ kí rèé ewu ni wọ́n gbèrú. òun ló gbé fún mi. gbé sókè tó bá gbé sílẹ̀ máa fi ìbọn fọ́ ẹsẹ̀. Dayọ̀ I see so ìwọ ni brain tó wà behind gbogbo olè tán jà ní store yìí. Dayọ̀ you of all people you. ó dáa gbé tiẹ̀ náà lórí gbé lórí. ẹ̀yin méjèèjì máa bọ̀ báyìí. ẹ gbà báyìí. Dayọ̀ ọ́fíìsà ẹ ṣe gan-an mo dúpẹ́ ẹ kú akitiyan yín abẹ́ ìrírú ọmọ yẹn bí ìbá ṣe wípé mo gbà mú báyìí fúnra mi ẹ mọ̀ pé gbogbo wọn tí wọ́n jọ ń ṣiṣẹ́ pọ̀ ń bẹ́ yẹn ara wọn mọ̀ pàápàá mánéjà wọn yìí is the sales manager. èmi ti ń rò pé bóyá òun gan ló ń dọ́gbọ́n sí gbogbo àwọn ẹrù yẹn mọ́sọ̀ ìjọ kan lòun náà wá sí ọ́fíìsì mi bí ló lọ ń pòwe olè ló mẹ́sẹ̀ olè wà mọ́ ní bóyá mánéjà ń dọ́gbọ́n sọ̀rọ̀ rẹ̀ but mo ti bá yọ. ṣé wàá rí gbogbo ìta ń sọ tẹ́lẹ̀ lórí ẹrù tí wọ́n jí ìyẹn tó wẹ̀ o nǹkan mi tó tún jẹ yọ rẹ̀ tẹ́lẹ̀ báńkì ṣe mọ̀ pé this same Dayọ̀ ni máa ń rán lọ sí báńkì kó lọ lọ́ọ̀jì owó kó lọ save. àṣé Dayọ̀ ti ṣe rọ́bà stamp báńkì tiẹ̀ lọ́tọ̀ ẹ jọ̀ọ́ just a minute. hello yes ẹ jọ̀ọ́ ẹ pè mí padà in 5 minutes time ẹ ṣé ń gbádùn mi ó ti lọ ṣe fake rọ́bà stamp ti bank ìyẹn ló fi ń lu àwọn tẹ́là ló wá ń gbé fèmí lọ́fíìsì tí mo rò pé owó ti dé bank bẹ́ẹ̀ owó sí bank. akutela tó ń ti fúnra rẹ̀ ṣe stamp akó wa fún yín. yes fortune. alright ṣé gbogbo tellers tó wà bí pátá ṣé gbogbo ẹ̀ ní fake ni àbára àwọn kan tó wà authentic. no the first 350,000 naira ni gbogbo owó tí mo calculate tí ó bọ́ sọmọ yìí lọ́wọ́. tó ti gbé mi. ìbáyìí tí mo ṣì rí nìyẹn 350,000 naira. ó yẹ kí n gba owó yìí. alright ẹ mọ̀ tí a máa ṣe cherry the first 10 sọ yìí ẹ máa kó fún wa ṣó ti yẹn eléyìí tó máa dúró bí exhibit ni already we have established a case criminal one at that ṣó ti yẹn tá a máa gbé síwájú ilé ẹjọ́ eléyìí àtún wa kún this is forgery and stealing ìyẹn náà tún lọ lọ́tọ̀ ni ṣó ti yẹn but nǹkan kan ṣó tẹ́ máa ṣe fún wa ní pé ẹ wá sí station ṣó yẹ yín ọ̀gá ṣé ẹ ní máa tọ́mọ ẹ bá wẹ̀ wọn. ó ń pẹ́ kó tó lọ ṣẹ̀wọ̀n. tí mo ṣe sọ bẹ́ẹ̀ tèmi yé mi kí lẹ̀ ń sọ. ok ẹ ṣeun ṣe rí ó lè ṣe kí ní sìn kí àwọn ẹbí ẹ̀ kan dìde ńlẹ̀ kan wá bá yín pé bóyá kẹjọ kan ṣáà máa bẹ̀ẹ̀ lébọ̀ bẹ́ẹ̀ ni. ọ́fíìsà ẹbí tó bá fẹ́ bẹ̀ mí kan kó owó mi fún mi ṣe é jẹ́ ká fi gbogbo àwọn kan tibí tó jí tẹ́lẹ̀ yẹ ká fáwọn yẹn lẹ̀ ṣùgbọ́n owó yìí mo fẹ́ gbà. ó ti tán kò jù bẹ́ẹ̀ lọ. ó máa appear before the court. time wo ni a lè wá bá yín ní station. anytime kò sígbà tí ó bá ti convenient fún yín tẹ́ ẹ̀ bá wà 24 hours là ń ṣe. ẹ ṣeun sir. thank you very much sir. ẹ pẹ̀lẹ́ ẹ fiṣẹ́ gbogbo àwọn ọmọ tó ń gbébọn ń sìn yóò ju àwọn ẹgbẹ́ wọn yẹn náà lọ.
tó ń gbé nǹkan pààyàn gan but wọ́n bá wa lé o wọ́n bá wa náà lé ọlọ́pàá ti kọjá gbogbo báwọn èèyàn aráàlú ṣe ń rò. ẹ kú iṣẹ́ Ọlọ́run á máa fún yín ṣe. mọ́mọ́ ẹ̀ káàsán. ṣé dáadáa adúpẹ́. kí ló ṣe yín. ṣé ètò wa lẹ́yìn náà ti tòkú ṣe yìn. ṣebí ẹ tiẹ̀ ní máa lọ rí ọ̀gá Dayọ̀ ni. mo lọ rí ó dáfi tí ń bá dáwó sí Dayọ̀ jí tí ń bá dá padà lòun tó lè gbẹ̀bẹ̀ láì jẹ́ bẹ́ẹ̀ òun ò lè gbẹ̀bẹ̀. àwọn olóyìn ṣe máa ń dájú báyìí náà. kí ló fẹ́ fi gbogbo yẹn ṣe ń sìn. Tolú màá ṣẹ́jú ẹ̀ ni kò ń ṣẹ́jú ẹ̀ ṣebí tá bá bọ́mọ ẹni sọ̀rọ̀ kọ́lọ́n jẹ́ ó gbọ́ mo sọ fún Dayọ̀ mo sọ fún títí àfìgbà tó ṣe ìfẹ́ inú ẹ̀ òun náà lójú ẹ̀dẹ̀ ti jà yín àbí kò ń ṣẹ̀bi ọ̀gá ẹ̀ aṣàgbòwú ẹ̀. ẹ lè blame Dayọ̀ náà mọ́ mi òun náà ṣe bí ọkùnrin ni. ó ṣe kí n. àbí kí lẹ fẹ́ kí n sọ. tó kí la máa ṣe sí ń sìn. kò sí nǹkan tá a lè ṣe sí. màá tún lọ bẹ́ẹ̀ ni tí n bá rẹ́ni bá mi lọ màá lọ bẹ̀ bí mi dẹ̀rẹ́ ni bá mi lọ déédéé màá lọ fúnra mi tó bá gbẹ́bẹ̀ déédéé tí ó bá dẹ̀ gbẹ́bẹ̀ ó ṣèfẹ́ inú ẹ̀. ó ga ọ. Madam, mi ò mọ ohun tí ẹ tún fẹ́ kí n ṣe o. Gbogbo ìgbà tẹ́ ń wá bí láti wá bẹ̀ mí lórí ọ̀rọ̀ ọmọ yín ni mò ń jẹ́ kẹ́ mọ̀ wípé mi ò ní ọkàn wípé kí ọmọ yín lọ ṣẹ̀wọ̀n. Kí ni mo fẹ́ gé nínú yẹn? Àmọ́ tèmi ni wípé ẹ bá mi kó owó tèmi, owó tọmọ yín kó jẹ tó kó ná lé iṣẹ́ ẹ dá padà. Kò jù bẹ́ẹ̀. Chief, àlàyé nǹkan tí mò ń ṣe fún yín náà nìyẹn pé kẹjọ tó di tọ́lọ́run kẹ́ rìlíìsì ọmọdé yìí fún mi tó bá jáde síta á lè ṣàlàyé ibi tó kówó sí àti pápẹ́ mi àti àlejò sáré káàkiri wá owó yẹn dá padà fún yín. ẹ madam ẹ má fi nu mi mú mọ jẹ tí ẹ bá lọ bá ọmọ yín ní police station á sọ ibi tó kó owó olówó sí ẹ kó owó tèmi wá fún ẹ padà ẹ wo mo ń tijú yàn mo lè rò pé mo tijú yín tó bí bẹ́ẹ̀ kọ́ ìgbàkúgbà tẹ bá tún wọ bí mi ní jẹ́ kẹ́ wọlé. Àtẹ bímọ tẹ́ ẹ̀kọ́.